o bá kọ tíra 1 million Mudiru Markazi ni tọ́ bá polówó náà fún wa pé iná da òun la máa wọ̀ o gbogbo wèrè tẹ́lẹ̀ mi ṣe káàkiri gánà mo sì í jù ní jọ́ńkọ́ sọ pé gbogbo ẹ̀yin olólùfẹ́ ọba alágége o ẹ wọ̀ náà á tẹ̀lé wọn wọ̀ náà torí káwọn kan máa kàn bẹ́ẹ̀ yá ṣe kẹ́yìn náà wà ń bí àjọmọ́ à ń bẹ̀ ni. wàmínà lẹ́yìn fọ́tà jáde bí iná fílẹ̀ tán lá. Alhamdulillah, arba fún Allah subhanahu wa ta'ala, atọ́rọ̀kẹ́ kẹfà nàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam, ike Allah azza wa jal, atọ́rọ̀ alijata rẹ̀ kuma bá nàbọ̀ Muhammad, kuma bá wọn rárẹ̀ rẹ̀ kúsùn bá wọn sọ̀hábà rẹ̀. Ẹ̀yọ́ ma yíwa nínú Islam lórí sunan nàbọ̀ Muhammad, akirawa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, gbogbo ara gbọ́n tí gẹ́gẹ́ bá ti máa sọ ìpinnu dáadáa tẹ́lẹ̀ ṣe fún barakallahu fikum onípa àwọn ọ̀rọ̀ olóyè bíi tá ń sọ yìí ẹmọ́ ṣàwọn bá wa tàn ká kí àǹfààní rẹ̀ kó lè bá ṣúkìní kó lè bá kárí. Ó gbọ́dọ̀ gbọ́n tí kọ̀ǹdọ́kítọ̀ Mudirul Markazi oye so kọ̀ǹdọ́kítọ̀ bọ́ọ̀sì jahannama tí Mudiru gbé kalẹ̀ tí Mudiru ń pèpè sí gbogbo ara gbọ́n tó sọ so eléyìí ní ìsìn àti so ó ti launch ààrẹ as conductor so òun ní ń pe àwọn ìyókù pé tọ ẹ máa wá wọnú ọkọ̀ èrò jahannama tí Habibu gbé kalẹ̀ tí Mudiru Markazi gbé kalẹ̀ o abẹ́rẹ́ nǹkan so tọ kò tiẹ̀ nídìí kò tiẹ̀ fún wa ní ìrò nípa pé tí Habibu bá ń pè yín lọ sí dínà ipe ẹ tẹ̀lé ẹ sì wọ̀ so àwa náà mọ̀ tẹ́lẹ̀ pé ẹ̀yin kan bẹ tó yá sí wípé ẹ jẹ́ èrò oye so fún ọkọ̀ jahannama tí Habibu gbé kalẹ̀ tí sì ń pè yín lọ sí díẹ̀ kìí ṣe pé bóyá tí ó bá padà pè yín o ń ti ń pè yín lọ sí di jahannama yín lọ́jọ́ tó ti pẹ́ ibi tó kàn ti ṣàìṣe nìyẹn oye torí ìwọ nìsín òun rò pé bóyá tó bá di lọ́la tí Habibu wá bẹ̀rẹ̀ sí pè yín lọ sí jahannama so ń ti ń pè yín so Habibu náà ó ti wulẹ̀ wà nú àwọn waja'alnahum a'immatan yad'una ila an-nar wa yawma al-qiyamati la yunsarun ó ti wulẹ̀ wà nú wọn náà tẹ́lẹ̀ so àyàfi tí Allah bẹ̀rẹ̀ dàbá fọ́nà máa lọ́la lókù so torí ó mixi ọ̀nà yẹn so Allah bẹ̀rẹ̀ sọ pé waja'alnahum a'immatan yad'una ila an-nar so aṣọ wọn di àwọn aṣíwájú tó já sí wípé wọ́n ń pè àwọn èèyàn lọ síbi iná oye wọ́n pè àwọn èèyàn lọ sí di jahannam oye báyìí Allah bẹ̀rẹ̀ sọ pé wa yawmal qiyamati la yunsarun tó bá jẹ́ ọmọdé alkiyama àníran wọn sí àníran wọn lọ́wọ́ kẹ́lọ́ bẹ́ẹ̀ dà kó má fi wá sínú wọn so oye ṣe wá rí tẹ́ ní yìí sọmọ nínú ẹ̀sìn wa ẹ̀yin mùsùlùmí tẹ́ nílàkà ìtẹ́gbọ́n tẹ́ mọ́ tẹ́ ń ṣe ẹ̀yin labá lọ́rọ̀ báyìí ṣe rí tí ẹni yìí sọ yìí so mo fẹ́ ká kọ́ ọgbọ́n kan látara rẹ̀ ọgbọ́n tá a fẹ́ kọ́ látara rẹ̀ ní pé oye so ẹni títí tẹ́ ti jóná ká mọ́ gbà kókó náà mọ́ tiwa so ẹni yìí nìsín bó ṣe wà yìí nìsín bóyá àròpin kan ló ti dé báyìí pé wẹ́ tábáwò náà tábáwò lọ tábáwò bọ̀ so tí Mudiru yìí náà tí ẹ náà ti jóná náà so ó sì fẹ́ kóná mọ́ta àwọn ṣe tán kó já sí wípé kí ti tàwọn náà jóná wẹ́ káwọn náà play along pẹ̀lú Mudiru kó ríbi kóná mọ́ tiwọn kí tiwọn náà lè bá jóná ẹ má jẹ́ ká wàá gbà o ẹ má jẹ́ ká gbà kẹ́ni títí tẹ́ ti jóná tó ti rún ráúráú oye so ẹ má jẹ́ ká gbà kó kóná mọ́ tiwa o ẹni títí ẹ ti bàjẹ́ ẹ má jẹ́ ká gbà kó bà tiwa jẹ́ o ẹni títí tẹ́ ti dàrú tó ti dojúrú tó ti dojú délẹ̀ tó ti dọ̀bálẹ̀ ẹ má jẹ́ ká gbà kó jẹ́ kí titi wa dọ̀bálẹ̀ o oye Allah bẹ́ẹ̀ dá ò ní ṣe èmi àti ní ọmọ náà so àmọ́ fún àwọn tó já sí wípé wọ́n ti rò pé so àwọn fẹ́ bá Habibu wọná jahannama
gẹ́gẹ́ bí wọ́n ti ń rò ó àbí Allah bẹ́ẹ̀dà tó bá já sí wípé in tí wọ́n fẹ́ nù fúnra wọn kí Allah bẹ́ẹ̀dà má ṣàjẹ́ kó rọrùn fún wọn àmọ́ àwa àbí Allah bẹ́ẹ̀dà kó má ṣe wá lọ́mọ náà ẹ mọ̀ pé ní ìsìnkẹ́sí pé à ń ro aburú rò wọn lọ́pọ̀lọpọ̀ gbà tá a bá ń ṣe kíni tá a bá ń sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ débi tí ó yẹ ká ti ṣàdúrà fún àwọn ẹni àmì wọ̀nyí á sọ pé ká Allah bẹ́ẹ̀dà fọ́nà mọ́ wọn so àwọn eléyìí nìsín àwọn ò fẹ́ àdúrà tá à ń ṣe fún wọn yẹn àwọn ò fẹ́ so oye àdúrà ìlàkóńbi àánú ìṣìnà tí ó fi jẹ́ sábàbí tí wọ́n fi làkóńbi ìyà Allah bẹ́ẹ̀dà wọn fẹ́ àdúrà yẹn so ìdàkejì ẹ̀ ni wọ́n fẹ́ so Ibn al-Qayyim rahimahullahu ta'ala tí mi bá ṣì bóyá nínú Madarijus Salikin Ibn al-Qayyim ń sọ pé so ẹni tó ń ṣàdúrà fún oye nínú tí ò ní jẹ́ kí àdúrà tó ń ṣe fún kó gbà ní pé kí ó ń tọ̀ òun yẹn kó má fẹ́ irú tó ń tọrọ fóun kó má fẹ́ fúnra rẹ̀ oye báyìí kó má ṣe kí ni kó má fẹ́ fúnra rẹ̀ so torí ẹ̀ tá bá sọ pé kálọ̀ bẹ́ẹ̀dà jẹ́ kí n táwọn ẹni wọ̀nyí tí wọ́n fẹ́ fúnra wọn tá bá ní kálọ̀ bẹ́ẹ̀dà jẹ́ kó rọrùn fún wọn kì í ṣe kó bẹ́ẹ̀ à ń ṣépè fún wọn in tó wù wọ́n ni Allah bẹ́ẹ̀dà yóò bọ́ dé ládé pẹ̀lú kí ni pẹ̀lú àṣẹ oye àtàwọn yòókù rẹ̀ náà tó ń ṣe kí ni tó ń ṣe àgbèrè wọn sínú ọkọ̀ Jahannama tí Àbíbù gbé kalẹ̀